ìbàdí pàkúrúmọ́ ìbàdí ẹ̀rọ mi pàkúrúmọ́ ìbàdí mo ní pàkúrúmọ́ óyá pàkúrúmọ́ óyá pàkúrúmọ́ ṣe ti ń pàkúrúmọ́ ní inú ilé ètò Miliki Express ṣì tẹ̀síwájú àlejò wọ́n wà nínú ilé agodo pẹ̀lú wa mo sọ fún ìtẹ́lẹ̀ mo ní àlejò pàtàkì ẹ̀yin ará ilé join me in welcome the very you know Minji yeah. Bẹ́ẹ̀ni àtẹ́wọ́ kó mọ̀ ró alọ arìn ká tó gbé wọn wá sórí ètò tó àti ìbọmọjẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run tó ẹ bá wa kí àwọn ará dé pẹ̀lú orin. ọ̀rọ̀ bá kù pé ilẹ̀ pàdé kalẹ̀ kùfẹ́rẹ́ kalẹ̀ ọ̀rọ̀ bá kù pé o Bùsọ́lá dé kalẹ̀ kùfẹ́rẹ́ kalẹ̀ mo ní bèbè dín ìjó wa Bùsọ́lá ṣékì bọ̀m̀bọ̀m ni ṣékì bọ̀m̀bọ̀m level àwọn ará lè fẹ́ mọ̀ ní wọ́n ní àgbẹ̀yìn wá sórí ètò bóyá kí gan-an ni orúkọ yín. orúkọ mi tó sọ mí tí ìyá mi àti bàbá mi sọ mí ni Minjin Adéwálé Láwánsìn Junior. Minjin Adéwálé Láwánsìn àti Junior. ẹ gẹ́t gbogbo ẹ̀. tẹ́ bá wọra yín tààrà gan-an ẹ̀ rí bẹ́ẹ̀ jà wọ́n bí Indian. Be you know, come on, kitchen ha. You wanna see ha. I want to say no. Try no ni àbọ̀lọ̀ ń tàn wa. Kí la dé tẹ́ wá jọ wọ́n bá wọn. Ọlọ́run ló fi yẹn jíǹkì mi. Ṣé pé kò ń ṣe mi ni kò ń ṣe agbára mi ni. But orúkọ yẹn Minjin kò ń ṣe orúkọ Yorùbá. Kò ń ṣe orúkọ Yorùbá. Àti inú eré movie ni mọ́mí mi ti rí orúkọ yẹn tọ́dẹ̀ láìpẹ́. Ó dẹ̀ sọ mí ní Minjin. Àwa jẹ́ wípé mọ̀mọ́ yín ló yọ Minjin láàyò. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń láìkì eré àwọn Indian ní Asia. Àwọn Asian ni ó láìkì àwọn eré bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ni àkọ́bí so wọ́n máa yọ̀ǹ gbà ẹ̀ so nǹkan bẹ́ẹ̀ máa ẹ̀bẹ́ ń gbé ẹni tó máa ń wo fúbọ̀ torí ọmọ ẹ̀ tó láìkì Ronaldo tó náà fẹ́ sọmọ Ronaldo bẹ́ẹ̀ ló ṣe. Táwa tẹ̀sí orúkọ yín Adéwálé Junior Láwánsìn ẹ dákun sẹ́ni létí máa wọn Láwánsìn. Èmi gbogbo ẹ̀ ló máa ń sọ bẹ́ẹ̀ bọ̀ Láwánsìn tèmi Ọ̀yọ́ náà wá ti wá àwọn Láwánsìn mi ti wà ní Súlé so kọ́ pè mí ṣáàgọ́ fún mi lówó àwọn Láwánsìn. So táwa ló wá lọ́wọ́ láti Ọ̀yọ́ sí bàbá ni àbí mọ̀mọ́. Bàbá mi ni àti Ọ̀yọ́ ló ti wá. Ìbàdàn gangan ló ti wá Olúyọ̀lé ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni Olúyọ̀lé bẹ́ẹ̀ ni. Mọ̀mọ́ yín wá ń kọ́. Ogun State ló ti wá Ìjẹ̀bú Ṣàgámù. Ajẹ́pọ̀ ọmọ tíátíá gan-an ni. Bẹ́ẹ̀ni. Ojú yín yóò tiẹ̀ wà friendly rárá pẹ̀lú táwọn ti Yorùbá o àfi bíi táwọn Amẹ́ríkà kí wọ́n ṣe iṣẹ́ Indian. Àwọn àti ẹ̀pẹ́ Indian film ṣe é wà jẹ́ wọn pa. Tó bá máa wọlé mi á ṣe owó ní kókó. Tó a ti lọ sí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tó bóò kan ni music ti ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Mo ti máa ń kọrin tipẹ́ náà bọ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú ijó máa ń jogo mo láìkí máa jogo. Ẹ mọ̀ ń jó gan. Máa ń jó máa ń wo Michael Jackson àwọn Sharimon gbogbo bẹ́ẹ̀. So bí mo ti bẹ̀rẹ̀ ijó bẹ̀rẹ̀ sí máa jó fáwọn tó máa ń kọrin náà láti ẹ̀hún máa ń kọrin. Bẹ̀rẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí like instrument. Mo wá bẹ̀rẹ̀ sí play múta guitar. Bẹ̀rẹ̀ sí máa ń play piano náà. So àtìgbà yẹn kò sẹ̀ sí bí ẹ fẹ́ máa play instrument tí ò ní fẹ́ kọrin torí mo máa mú melody wá fún ẹ. So mo ṣe ń ṣe bẹ́ẹ̀ mo kò bẹ̀rẹ̀ sí máa kọrin kí tó mọ̀ mo ti kọrin tó 200 ní ọdún kan. 200 ní ọdún kan. Bẹ́ẹ̀ni. Àmọ́ sábàáníkẹ́ awo ti orin kíkọ àti jíjó èwo gan lẹ́yìn láyò jù. Gbogbo ẹ̀ náà ó bá wọn ṣiṣẹ́ pọ̀ náà ni kò sí ní tí ẹ bá ń bẹ́ẹ̀ náà ṣe kọrin sí ìtẹ́ kọrin mi ẹ̀ ti ṣe báyìí. Ó ṣò pé ijó àti orin máa ń bá wọn ṣiṣẹ́ pọ̀ ni so àti fìkànlẹ̀ fún kan máa le díẹ̀. Ẹ̀sìnlẹ̀ mọ́ ń jó bí Michael Jackson sáà kékeré tí wọ́n ń láìkì Michael Jackson. Àgbẹ̀ gbogbo trọ́sà mi máa ń gé o tó máa ń jẹ gbàgán gbà yẹn. Ẹ mọ̀ dàbọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá wọn kíláàsì náà dídàbọ̀lẹ̀ náà ni ijó ni sáà àgbà tó rin wá wọ̀tẹ́ èdò dídí. Bẹ́ẹ̀ni dúpẹ́ lọ́wọ́ náà. Tábà ní ká wò tààrà báyìí nìsín nínú tẹ̀ka ìdárayá yìí èwo gan-an lẹ nífẹ̀ẹ́ sí ju ṣé hip hop ni tàbí fújì ṣé ẹ lè kọ́ fújì. àmì lè kọ́ fújì náà. Ẹ sá wò torí. ọ̀tá ń lé mi léré wọn ò lè mú mi láéláé ẹ dúró. Bọ́lọ́tà lé mi léré wọn ò lè bá mi láéláé kan dúró. So fújì náà wà nù àlèkọ́ R&B àlèkọ́ Afrobeat
a lè kọ schools, a lè kọ ọmọ, kò sí ìta lè. Ẹ dákun ẹ fún mi lórí Makosa, bọ̀dá yìí ti nífẹ̀ẹ́ sí Makosa gan-an ni. Òun náà ni mo ti kọ fún yẹn. Ìbàdí sàfẹ́rẹ́mà, ìbàdí ẹ̀rọ mi lèbélèmà. Lèbélèmà sàfẹ́rẹ́mà. Ó lára mẹ́sì. Gẹ́gẹ́ ṣe lè gílígílígílígí. The way you dey dance. Mi ní kọ́ni mo ẹwẹ́ náà máa gbọ́ ẹni tí mo Oyin mẹ́tẹ́ wọ́n jẹ́ lọ́tí mi báyìí. ẹtí mo rìn yẹn jò mí gan lọ. Ẹ̀rù máa ń bà mí kẹ̀. You're a star. And I love your song. Everybody loves your song. Ẹ ṣé gan, God bless. So, ẹni tẹ́ ẹ lọ sí ìlú Makosa láti lọ kọ́ gbogbo àwọn èdè wọ̀nyí nítorí ẹ sọ fún gbèdé káfífàlẹ̀. Nkéré mímọ́. Kúfèdè kálí. Ẹ bá àwọn yànnà náà rẹ̀ dáadáa ńlé. Ó mọ̀ rò pé ẹ̀ ń pọ̀pọ̀ ni o. Kúfèdè kálí yẹn, èmi jẹ́ artist ẹ gbé irú olórin tó máa ń lọ sórí íńtánẹ̀tì tí máa ń wo àwọn nǹkan tuntun táwọn èèyàn ti ṣe. Ijó yẹn dẹ̀ jẹ́ ijó ni style Kúfèdè kálí yẹn, ijó ni. Ọwọ́ ló máa fi máa jó. Ẹ lè fọwọ́ fún wa fi style díẹ̀ náà. Ẹjọ́ máa jó tó bá ti lásìkò bá ti tó. So báyìí máa ń gbé ń ṣọwọ́ yẹn, ijó yẹn wọ́n ti gbé wá sílùú yìí. So mo rò pé tí bá fi èdè Yorùbá náà gbé mọ́. Àwọn míì gan ìgbà tí mo kọ́ àwọn tó wà ní àwọn tó ń sọ èdè French ó rò bí ìlú wọn mo ti wá. Gbàtọ́ fẹ́ book mi fún ṣògùn wọn ní ṣé Ivory Coast ni wọ́n wá wá ọmọ pé ọmọ Nàìjíríà ni. Fine boy. Àmọ́ try Give something. Oh my God. Àwọn obìnrin dáhùn Nàìjíríà yìí. Wọ́n bá ti ṣe gbogbo àwọn. Ó ní bọ̀bọ̀ kan tí mo ń jó orújó tẹ mọ́ ń jó ohun tí mo ń ṣe báyìí. Ẹ dákun kí lórúkọ rẹ̀ náà ọkọ mi nífẹ̀ẹ́ bọ̀bọ̀ wọn. Ṣé Fally Ipupa?